Ẹ kú dédé àkókò yìí, èèyàn ọmọ káàárọ̀ oòjíire, àwọn ọmọ Yorùbá lápapọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé wọ́n ṣépè fún yín ni? Ṣé àfiṣe ni? Ṣé wọ́n ṣépè fún yín ni? Tó yẹ pé bínú gbogbo wa ṣe ń dùn pé àwọn bàbá méjèèjì, bàbá wa Ọ̀nìrìṣà àti bàbá wa Kábíyèsí ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́, a rí wọn papọ̀, inú wa dẹ̀ ń dùn pé àwọn bàbá méjèèjì yẹn wọ́n ti ń ìrẹ́pọ̀ tí fẹ́ mọ wà láàrin wọn, tí inú wa dùn tá à ń celebrate pé bá ṣe rí wọn papọ̀ yẹn. Ẹ̀yin nǹkan dẹ̀ lórí láyá, ó rẹ̀ tí wọ́n hẹ́nu comment ten drop pé kò dùn mọ́ yín nínú. Sọ ṣépè fún yín ni, kí lẹ́ fi wàhálà ṣe rí? Kí lẹ́ fi wàhálà ṣe rí? Mo dẹ̀ ti mú rí comment àwọn kan tó pé àwọn kan tún sọ pé ó yẹ kẹ́nìkan ṣe tí ó lọ dọ̀bálẹ̀ fẹ́ nìkan, ó yẹ kẹ́nìkan ṣe tí ó lọ dọ̀bálẹ̀ fáwọn, ó yẹ kẹ́nìkan ṣe tí ó lọ kẹ́ nìkan. Tí ó dẹ̀ make sense, tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀. Tó bá fi yẹn gégùn gẹ̀ kọ̀ ẹ́ kó tó báyìí, kọ̀ ẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká rorí náà o, ẹ jẹ́ ká rorí náà o. Ẹnìkẹ́jẹ lọ tó bá kọ́ lọ ní wọ́n ní Ifẹ̀, tó bá pa Aláàfin wọ́n lọ yọ àbí ọ̀tẹ́. Ó ti yẹ pé límìtì wà ń bẹ, gbogbo yín àtẹnitẹ́ ń pè lé lérí kẹyìn àtẹnitẹ́ tí ẹnìkejì náà ń pè lórí ni, kò sẹ́ni tí ò sí límìtì ń bẹ. Ọọ̀ni ò nílò pàṣẹ lọ́yọ̀ọ́, Aláàfin ò nílò pàṣẹ nífẹ̀. Sókè wàhálà wa táwa ń dá wa lálẹ́. Bá mi share fídíò yìí, ó ṣe kókó. Ọwọ́ tó bá fi pin ká ànífọwọ́ náà gbọmọ sí. Ibi ayọ̀ la máa fọwọ́ náà gbà ó lógo Ọlọ́run. Ìmọ̀mọ́ yín náà ni Adéọlá Mighty. Ẹ jẹ́ ká kíyè sára, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àánú tá a fẹ́ fi léyìn ṣe fá, ìrẹ́pọ̀ wọn ló fi lè gbélé Yorùbá lọ wájú. Tí ò bá ṣe rẹ́pọ̀ láàrin wọn, asán bá ń sáyé. Asán lórí asán, òfo lórí òfo. Kí la fẹ́ gbá ń bẹ̀rì? Ẹnìkẹ́ lọ, ẹnìkan ṣẹ̀ṣẹ̀ lọ kẹ́nìkẹ́. Gbogbo ìwé tí wọ́n ní wọ́n ti dùn papọ̀, kò sí wàhálà mọ́. Bẹ́ẹ̀ kájọ máa dún papọ̀ ni. Tí bí ó tí ọ̀wọ́n ẹ ṣe rìn káàkiri tó wà láyé àwọn kan sí àwọn kan náà kò sí náà.